bí òdú ìyanu ṣẹlẹ̀ a máa sọ kí pọ́wà sọ̀rọ̀ a ní bí akú wárápá níwájú akú yẹnyẹn sọmi dàbà alásàlátù àdúgbò rẹ àní wàhálì ni ní etí ẹ̀gìrì wàhálì wòólì prophet ẹni tí ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wọn tó sọ́nà ní ẹ̀ka tí àkín tó ṣe wá sí wọ́n gbé wá ní màláìka jùbí ní ń gbé wá wọn ò dẹ̀ bí ká kó mọ́ gbé wá nígbà tí ìrìnàjò sípò wàhálì mo bára mi bẹ̀ ni a bí mi sínú ẹ̀ ni ẹni tí ń darí màláìka òfin wẹ̀ tí ń darí ewé àti. Àkọ́kọ́ fẹ́ kí ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa sá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Fadlat Sheikh ní àfọ àgbàsílẹ̀ aka Bàbá Àsíá. Ẹ ṣe jẹ́ sá. Nínú nǹkan tí ó yé wa sá, òun ni wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa power kí o ní agbára láti lè ṣe nǹkan ní ọ̀dọ̀ àwọn olóyìnbó. So àwa mọ ìtumọ̀ power tí ẹ̀yin ń jẹ́ la fẹ́ kí àwọn èèyàn ó mọ ìtumọ̀ power sá. Ẹ ṣe. Tọ́ adúgbò fún Ọlọ́run fún orí òfin àti àánú rẹ̀ tó fún wa Ó ń sọ̀rọ̀. láti wà ní ibi ìbàyẹ̀ lónìí. Continue. Tọ́ orúkọ tí ayé pè ní power yìí Ìkòròdú ní orúkọ yìí ti wáyé ní àdúgbò Kọ́nwẹ̀ ní oríta Ìkòròdú kankan nítòsí mosque bàbá mi Sàmàdánì ẹ̀ ń bá ibi tí mo ń sọ yìí ó fi ibi tí mo ń sọ nínú ọjà làwà lọ́jọ́ náà nígbà tá à ń ṣe program níbẹ̀ ni àgbàlagbà obìnrin kan tó ti ní wárápá fún more than 28 years táwọn àgbà òde mọ̀ à ń gbàdúrà fún lọ́wọ́ sọ́dúnrún ló ṣubú rẹ̀ tí èmi ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ẹ̀mí ìdí èdè sọ pé àti ìwò lòun ti wá sára ọmọbìnrin tó ń gbọmọ ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo ń sọ yìí wà lórí afẹ́fẹ́ ó wà lórí Facebook mi ní ti gbogbo ayé nínú ọ̀hún náà bí orúkọ pàwọ́ àìsàn jáde tí olóòtú mi ń béèrè lọ́wọ́ mi ọ̀rẹ́ wa a wà nínú àdúrà ni ẹ̀mí yẹn sọ̀rọ̀ tá a dẹ̀ bí lè rí pé ta ní ẹ̀mí tó tó ń dún nínú ẹ̀mí ènìyàn ó ní òun ni ìyá tó ń bí ìwọ lòun dẹ̀ wà àti ìwọ lòun ti wá ọwọ́ àjọ yìí wá pé òun lòun fi wárápá ṣe 30 years dẹ̀ ni yóò fi wà ní wárápá yìí ìwọ àfáà yìí kí náà ń pè ọ́ fílẹ̀ mọ́túlẹ̀ ó kú 2 years tí ó fi wà nínú ọdún wárápá yìí ibi mo fẹ́ lọ rèé níbi àti ń gbàdúrà yìí ìyá kí ló pa yín pọ̀ bí orúkọ pàṣẹ tàbí mo fẹ́ sọ ẹgbẹ́ bíi tẹ̀ béèrè ìyá jẹ́ ó yí wọn pé ilẹ̀kẹ̀ oyè tóun fi gba pònú ẹgbẹ́ àjẹ́ òun ni mújì kó alhamdulilayi mo náà tó kọ rẹ̀ torí ẹni tó bá fẹ́ yẹ̀ wọ́n Facebook orúkọ yẹn náà ní agbọ́n bẹ̀ mújì ló kó ilẹ̀kẹ̀ agbára òun ìdí rèé tóun fífi wárápá ṣe ó dẹ̀ máa ń kó káàkiri láti ilé ọkọ kan sí ilé ọkọ kan ni pé kò ní ní ibùjókòó àfi tó bá tó dá ilẹ̀kẹ̀ oyè òun padà bẹ́ẹ̀ tí wọ́n ń gbàdúrà power miracle water wa náà ni kò tí ì máa jẹ́ power miracle water ń gbà yẹn omi àdúrà rẹ̀ kàlà ń pè é òun náà wá dàsáré rúbìnrin yìí mo fi títóbi Ọlọ́run Muhammad búra sallallahu alaihi wasallam ẹni tó sọ pé ẹlẹ́rìí òun bẹ́ẹ̀ bì kan fẹ́ parọ́ ni ẹlẹ́rìí mi ń bẹ nínú orúkọ mi Bùnìyàmí Muhaimin lọ yẹ Facebook mi wò kó wá táìpì Ìkòròdú wàá rí ibi tí ẹrúbìnrin ti pọ̀ ilẹ̀kẹ̀ àjẹyẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ padà ó pọ̀ ilẹ̀kẹ̀ tí ìyá rẹ̀ sọ fúnkú láti 28 years ago ó máa yí kọ ilẹ̀kẹ̀ yẹn kalẹ̀ níbẹ̀ níbi tí agbára yìí ti jáde rí àwọn tó wá ń wọ̀ wá tẹ́rì náà wọ́n sọ pé eléyìí ti kankan mí agbára lélẹ̀ agbára lélẹ̀ agbára ẹni bá sọ pé power fún yẹrẹ power lélẹ̀ yìí ibi orúkọ power ti dìde wá. Ẹ ṣeun púpọ̀ sá. Ní ọjọ́ àná bóyá ètò kan ni ẹ ṣe so ètò yẹn náà bọ́ sí orí ayélujára nípa àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ó jáde ní àti ẹnu yín sá òun gan ni ó gbé wa wá bí láti wá ṣèwádìí
torí wípé a ka ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́mẹ̀ntì níbẹ̀. Nínú àwọn ọ̀kẹ́ tí ẹ sọ ni wípé ẹ̀yin ò kí tí ẹ bá fẹ́ ṣe wáàsí ẹ̀ kí katira wípé màláíkà Jibril ló máa ń gbé wá. So ṣé bẹ́ẹ̀ náà lẹ sọ̀rọ̀ yẹn sà? pẹ̀lú agbára àkàṣọ náà. Ẹ ṣe nínú ọ̀rọ̀ yẹn sà àwọn kan wá ń kọ́mẹ́ǹtì síbẹ̀ la fẹ́ kó jẹ́ pé kí ìmọ́lẹ̀ ó tàn fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń darapọ̀ mọ́ wa lórí rẹ̀ wípé níbí àwọn àǹfààní wípé lẹ́yìn Prophet Muhammad sallallahu alaihi wasallam wípé kò sí ẹni tí Ọlọ́run tún wá Jibril sí mọ́ so afẹ́kẹ́ ṣàlàyé àyẹ̀ sà. sallallahu alaihi wasallam. tọ́wọ́ sábà ìfi àkókò ṣòfò ànábì náà ni òpin ìtìjẹ́ nàbí yìí pátápátá lẹ́yìn ànábì àtúgbà nàbí dìde mọ́ ṣùgbọ́n àwọn atẹ́sìsí àwọn ìránṣẹ́ Ọlọ́run wà tí Ọlọ́run gbé dìde tá a dẹ̀ mọ́rán nínú àwọn màláíkà sí wọn. ìjà ànábì látìlẹ̀kùn rẹ̀ àtìlẹ̀kùn ìjẹ́wọ̀ mi ànábì ni ò ní sí mọ́ onírànà wàlíì ni ó máa dìde kódà nígbà bàbá tó lọ tán wàlíì ó tún máa ń lékún lórí ilẹ̀ ni tòdó náà tẹ̀sán nígbà àbáyé àwọn ọmọ ológun jẹ́ láyé yìí ó dé náà tí ò ló ń kà nípa tìjà ànábì o kò sá ànábì láyé mọ́ àbẹ́ ànábì náà ni mo pera mi ní n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wàlíì pọ̀ tí mo sì lè mú àwọn àpẹẹrẹ wá méjì mẹ́ta èmi náà gbọ́ kọ́mẹ̀ntẹ́ sọ yìí kódà débi pé nìkan sọ pé ṣé o já mi búlálà kan àmsàkà àpọ̀lá wíwá àwádìí àwọn tó jẹ́ bàbá àti wa tán wà ní ìlànà wàlíì tí wọn ò dẹ̀ mú nǹkan kan mí mọ Ọlọ́run tí Ọlọ́run bẹ́ẹ̀ nìkan ló gbà láláì jáwé láláì wàgbò láì hàntú láì pétírà tó dẹ̀ sí pé ìbáṣepọ̀ wọn láàrin wọn àtọ́lọ́run ó fà á kí wọ́n máa gba ìtọ́sọ́nà àti ìmọ̀nà látọ̀dọ̀ Ọlọ́run nípa ṣàmùlẹ́kàn rẹ̀. Ẹ ṣe jọ́sà nínú nǹkan tí ó tún rú àwọn èèyàn lójú tí ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n tún padà máa béèrè nípa ọ̀rọ̀ yìí òun ni wípé ṣé ní gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé wípé màláíkà Jibril ló ń gbé kinní ẹ wá báwo ni ẹ ṣe mọ̀ wípé màláíkà Jibril gangan ni ẹni yìí sà? Ẹ ṣe. alhamdulilayi rabbil alamin lẹ́kùn téèyàn bá wà láyé ni ó máa fi ọ̀pẹ́rẹ́tì lẹ́bù tó bá wà láyé ni wàá máa fi ṣiṣẹ́ láyé whatever capture your heart will control your life and determine your destiny. ohunkóhun tó bá múmú lọ́kàn rẹ ni ó darí ayé rẹ ohun tó ń darí ayé rẹ ni ó sọ fún kádàrá rẹ ó padà kú sí. nínú àdúrà gbígbà ìsúnmọ́ Ọlọ́run àfọ̀mọ́ní ṣíṣe kíkà ọ̀rọ̀ Ọlọ́run ìgbé ayé ìwà mímọ́ àti àwọ̀ lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ ni ìbápàdé ti wáyé láàrin èmi àti màláíkà Jibril. láyéláyé tí ẹ̀mí àìmọ́ ó dẹ̀ fáwọn lórúkọ Jibril lò sí torí pé ó jẹ́ ọ̀kan gbòógì nínú màláíkà tí Ọlọ́run rán sí iṣẹ́ àbí sí ẹni tí Ọlọ́run bá fẹ́ rán tó jẹ́ òdodo àgbègbè sí wọn. Ẹ ṣe gan sà fún ìdáhùn yẹn sà. Nínú ọ̀rọ̀ kan tí ó tún jàrìnrìn tó jẹ́ pé òun gan náà ni ó tún nínú ọ̀rọ̀ yẹn tó dá controversy lẹ́sùn níbẹ̀ ni wọ́n ti wípé ẹ sọ wípé wọn ò sì bí màláíkà Jibril dá kó má gbé e wá ṣé bóyá wọn ní àbí ẹnu gbé àáfàá ni ó fi sọ bẹ́ẹ̀ ni àbí ó kàn wí bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin bíbí tí mo ní ìbídà ẹ bá farabalẹ̀ gbọ́ láti pilẹ̀ ọ̀rọ̀ ni mo sọ níbẹ̀ mo ní àbí àwọn tí ń tako ìlànà àdúrà yóò gbàgbọ́ yìí tó ni wàhálì ní mi èyí sàáfà wàhálì ohun tí mo tẹnu mọ́ nìyẹn tí mo fi ní kódà mi ká tíra kí n tó ṣe wáàsí torí ọ̀tọ̀ ni tí màá plan pé mo fẹ́ sọ ní gbangba ayé ní wáàsí tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni tí màá máa gba mẹ́sẹ̀jì ẹ̀ ní ojú gbangba láti sọ̀rọ̀ nípa rẹ̀ sọ̀rọ̀ lọ pé nítorí bá ti yọ̀ǹda fún màláíkà Jibril pé ó yá lọ pé fún ìránṣẹ́ ẹ̀mí pé kó wí báyìí n ò bí Jibril ìdákọ́ mẹ́gbẹ̀ wá ibi mo lọ́nu kéèké mo fi useless yẹ ẹ̀mí mímọ́ ni màláíkà Jibril so ìṣẹ̀sí ẹ̀mí mímọ́ ló sì lágbára jù láyé tí ò láforíjì nínú gbogbo ẹ̀sìn ayé
ìṣẹ̀sí ẹ̀mí mímọ́ òun ló tóbi jù. So Jubril tí wọ́n ń sọ yìí gan òun gán mọ̀ pé mi ò tako òun mi ò bú òun. Ìta ni ó gbé wá ní wàásí ni mo sọ pé òun gan òdẹ tó bẹ̀ kó mọ̀ gbé wá. Kó o ṣe pọ́lọ́ ló ní gbogbo wa. Òun ló rán sí mi pé kó gbé wá. N tó fa wọn ò dẹ̀ bí dáa kó mọ̀ gbé wá lọ. Bó lọ́wọ́ ṣe rán ọ ní sẹ́jọ́ lóò ní jẹ́ ìtumọ̀ kò tó bẹ̀ kó mọ̀ gbé wá.